lẹ́yìn-ọ̀-rẹyìn ilé-ẹjọ́ padà gbà kí wọ́n gba béèlì olórí Naomi oríyọmi hamzat àti abdullahi fasasi. ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ ọ̀yọ́ tó fìkàlẹ̀ sílùú ìbàdàn lábẹ́ onídàájọ́ kb ọ̀làwọ́yìn lọ́jọ́ ajé ni ó ti gba ìpè tí wọ́n pè láti gba béèlì olórí Naomi sílẹ̀kùnọ́lá alhaji oríyọmi hamzat àti abdullahi fasasi. oríyọmi hamzat tí í ṣe olùdásílẹ̀ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àgídìgbò fm àti abdullahi fasasi tó jẹ́ ọ̀gá àgbà fún ilé-ẹ̀kọ́ islamic high school tó wà ní báṣọ̀run nílùú ìbàdàn níbi tí àwọn ọmọ wẹ́wẹ́ márùndínlógójì ti pàdánù ẹ̀mí wọn níbi àpèjẹ àwọn ọmọ wẹ́wẹ́ eléyìí tí àjọ ẹlẹ́yinjú-àánú wings foundation tó jẹ́ ti olórí ọ̀nífẹ̀ tẹ́lẹ̀ rí olórí Naomi sílẹ̀kùnọ́lá ṣe agbátẹrù rẹ̀. onídàájọ́ magistrate ìyáàfin ọlábísí ògúnkànmí tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ magistrate tó wà ní agbègbè ìyàgànkù nílùú ìbàdàn lọ́jọ́ 24 inú oṣù kejìlá ọdún 2024 ló ti ní kí wọ́n lọ́ọ́ fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta sí àhámọ́ ọgbà àtúnṣe tó wà ní Agodi nílùú ìbàdàn títí dìgbà tí ẹ̀ka tó ń rí sí ìdájọ́ ará ìlú fún iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò fi ṣe àgbékalẹ̀ àríwòye rẹ̀ lórí ọ̀rọ̀ náà. ní ọjọ́ ẹtì tó kọjá yìí ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gbé ẹ̀sùn oníga 18 kan síwájú ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ ọ̀yọ́ tako àwọn mẹ́tẹ̀ẹ̀ta lórí ìṣẹ̀lẹ̀ ikú àwọn ọmọ kéékèèké náà. nínú ìwé ẹ̀sùn ọ̀hún ni wọ́n ti ka orúkọ àwọn ọmọ wẹ́wẹ́ tó pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ náà. lára àwọn ìlànà gbígba béèlì wọn eléyìí tí onídàájọ́ ọ̀làwọ́yìn kà kalẹ̀ ọ̀hún ní owó mílíọ̀nù 10 náírà àti onídùúró méjì tí àwọn onídùúró náà ó sì ṣe àgbékalẹ̀ ìwé ilẹ̀ àti wípé àwọn olùjẹ́jọ́ náà gbọ́dọ̀ fi ìwé ìrìnnà wọn kalẹ̀ fún ilé-ẹjọ́ ọ̀hún tí wọn kò sì gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kankan lásìkò tí ìgbẹ́jọ́ náà bá ń lọ lọ́wọ́. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́